Muhammad sallallahu alaihi wasallam. Síta Shawwal ìdá tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ dákun ọlọ́kùnrin Shawwal láti síta rẹ̀ àbí bẹ́ẹ̀ ni àwọn náà ní abá Shawwal kábíyèsí káàdà kábíyèsí ìjà àbí àwọn ká tó bọ́ mú àràmù ká tó sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé aláàbí Muhammad sallallahu alaihi wasallam. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n lẹ́rù ọlọ́run kan bẹ̀rẹ̀ ọsibítù ọmọbìnrin ni ọlọ́run dákun mọ́sàbá sọ dáadáa lọ́ba sọ pẹ̀lú lọ́ba sọ pẹ̀lú ayọ̀ àwọn àgbàlagbà máa dásà kí wọ́n bá fi pọ̀ tó ń kúnlẹ̀ kó fi tò sí dìde ọrùn ní jẹ́ bẹ́ẹ̀ àwọn onítọ́lá náà yí àwọn yìí yá nẹ́bí wọ́n ní tàkùdù ámìnà tó fi yá òmìnira lídìí wà láì máa má sàlẹ̀ ṣe gómìnà lọ́ra ẹ̀yìn ní wọ́n fi yìn wọ ọlọ́run ní pé ọrùn náà ní jẹ́ bẹ́ẹ̀ náà dàpọ̀ tẹ́ tarábìnrin náà ló sàjẹ́ ọrọ̀ àtàwọn àtàwọn tó tún rí bẹ́ẹ̀ àtàwọn tó bẹ́ẹ̀ lára láti kó wọn ò tí ì tó bàtà tó bá tọ́ lọ́wọ́ sàjẹ́ ọjà sí rọ̀ ọ̀sán Nabi sallallahu alaihi wasallam bisimilahi ilafi bisimilahi rahman rahim ilafi quraish ilafi tamri ilata shita فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. ọlọ́ba àpàdà máa padà síbi àdúrà àmì ìta àgbọ̀dọ̀ máa ṣẹlẹ̀ ọbẹ̀ lórí àfáàmì àgbà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ níyà olùkàdì gbogbo àwọn bàbá àwọn ọgbẹ́ dọ́dọ̀ yín bàbá ní ọ̀hún ní sáfún ńláńlá lọ́hùn dákun ọlọ́ba wa pẹ̀lú yín o. àmín. ọmọ fi yín rẹ̀ má dáyín dáa. àmín. Allahu alayhi wa sallam. sáámi fún wa inna ataynaka. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. inna shani'aka wal abtar. àmín. ẹni bí àti gbogbo àtàwọn àlùbáríkà àwọn bàbá ní àyè. akramakumullah. ọjà àdùnnú ló ń dálẹ̀ báwọn bàbá ọlọ́run wá sàwálẹ̀ ní tí báwọn ná ọtọ́lọ́run kà wá pé nínú ìgbà yìí àwọn náà báwọn ná nínú ọjà náà àwọn kan máa bẹ wọn ò ní ná nínú ọjà ọ̀hún tí wọ́n fi kú láyé báwọn alájà bá ti gbòòrò tó láyé òní ọlọ́run òfin wọn hàn lómi tí wọ́n lọ ńgbà wọn lọ tọ́lẹ̀ lómi wọn bàbá Kamal bàbá tí wọ́n ká máa ń gbọ́kọ̀ yẹn aláhàtúwà ẹlòmíràn bá nínú lọ náà lọ́wọ́ àbá ọlọ́run òfin bàbá hàn án. àwọn bí wọn bí ọlọ́run ṣe fún wa bẹ́ẹ̀ ogun bí bàbá hàn lójú ayé ni ó bàbá hàn gbà wà kó tó sí mọ́ o. àwọn kan bẹ̀rẹ̀ ni wọ́n fẹ́ràn bàbá jà wá tá àwọn bàbá lójú ayé bàbá lọ. àrà ọlọ́run pọ̀ púpọ̀ tí máa dá. ogun àtàwọn bá wọn lẹ́jà lọ́rùn ní àyín táàsì wọn ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí fi wá lọ́kàn balẹ̀ tí ń já máa nírètí ọ̀rọ̀ ọlọ́run tí ìyọ̀ ní máa wá sáà síláàmì ní àyín kọ́ máa nírètí pé yóò dáa fún mi. ìjọba ẹ̀ sọ pé yóò dáa fún mi. yóò dáa fún mi. tọ́ ẹtí òwe ayọ̀dá rẹ̀ kò sí wàhálà fẹ́ mi ẹ̀ láì kìkì máa fọ́ọ̀sì yẹn àní yóò dáa fún mi. yóò dáa fún mi. tọ ògùn ẹ̀dá bá ti ní ìrètí lọ́dọ̀ ọlọ́run ni kódà yóò dáa fáwọn ọmọ mi. yóò dáa fáwọn ọmọ mi. sẹ́ni ẹni wọ́n bá ti ní ìrètí nǹkan fọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tó burú jù nínú ẹ̀ṣẹ̀ nínú àwọn kàbáyé ẹ̀ṣẹ̀ ní kí wọ́n má ní ìrètí pé yóò dáa fún ọlọ́run àwọn àgbà pé yóò dáa fún wa o. amẹ́dá gbogbo alábọ̀ ramadana tá a kọjá nù ramadana. Masha Allah. níwájú àwọn bàbá yá sísá Shawwal kágbá wẹ̀rẹ̀ kásì fọwọ́ àti rẹ̀ báyìí ti ṣe lọ́dọọdún táwa náà parí ẹ̀ sí ilé àfáàgbà. àmọ́ àyà Kùránì kan mo fẹ́ ké àyà náà ni mo fẹ́ ké a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. Allah. wa bihi nasta'in. rabbi zidni ilma. gbogbo àtàwà nínú ayé pápá ìdúrà wa táwà níbi táwà yìí Nàìjíríà kan ló wọ́n pè yàyín tí ń jẹ́ West Africa àwọn wà ń Kwara nínú Nàìjíríà ọ̀hún àwà ńlọrin tí ẹ̀ bá wọ ọ̀pọ̀lọpọ̀ wá sí táwọn àlùfáàǹsì fún wa á rí wípé wá sí táwọn àlùfáàǹsì fún wa wá sí ẹ̀dá gan wá sí ẹ̀dá gan ṣùgbọ́n wá sí táwọn àlùfáàǹsì fún wa lọ́dọ̀ tó wá ní àyè wá sí méjì náà ni àwọn kan wọ́n bára wọn jà àwọn kan wọ́n fi wá sí tù wá lójú wá sí méjì péré tá a nínú kò sódodo ní àyè akramakumullah kò sódodo ńlẹ̀ wa ní bẹ́ẹ̀ ni báwọn kan bá bó ṣe gàdá ní tí wọ́n bá tù wá lójú wọn gbogbo tí ń ṣẹlẹ̀ yìí àgbẹ̀rẹ̀ àgbẹ̀ àmọ́ bẹ́ẹ̀ dé tán wọ́n tù wá lójú ní sọ́dọ̀ àgbẹ̀ àmọ́ ti bẹ̀rẹ̀ ní wọ́n fi wá sí tù wá lójú ní akramakumullah gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé wọn ni bó bá di kan yáyé nǹkan wọn gógógógógó ọ̀gbọ́ nígbà tá a bá rí mi tá a pẹ́ sí mọ́ a bá tu sí ìkànnì ìparí àlùkìyà mọ́ ẹ bá àwọn kan ní wọ́n ń gbé lù mí àwọn kan ní wọ́n ń fi fóònù bí wá pé àwọn manage kó lè ṣe wà Nàìjíríà tẹ̀sí manage wọ́n ní sẹ̀ mú di 11,000 kó lè ṣe manage ìfà tó lágbára gan o
wọ́n lè rí po ní 640 650 per litre. Wọ́n tún lè ní ẹ̀ tí níná di sí náà àìní náà ó ga o tọ̀ àbúrò wà sí ní oṣù mọ́tò wà sí wọ́n àti àmà ní pọ̀ ẹ̀jẹ̀ àmúra láti jọ wà ní ayé kan náà nínú ayé kan náà láti jọ wà àwọn àgbàtà àbá wo kí láì tù wá lójú wọn àbá ní kí á máa fi tù wá lójú àti àmà kankan tí ó dé òsì ẹ̀sìn kọ́ báwọn kí ó sì rí èèyàn dọ́sibítù ní ọ̀dọ̀ wa kò rí wòsàn ọ̀rọ̀ ògùn tó dáa kọ̀ọ̀rọ̀ abẹ́rẹ́ tó dáa àbá àwọn ní ọ̀dọ̀ sí dókítà kọ ọ́jẹ́ǹtì sẹ́ni tẹ́sítì wọ́n sì dé láàbù wọn ní ẹwà next week. èwo ni tó mú látọ̀dọ̀ dókítà wọ́n ní ẹ lọ ṣe tẹ́sítì wá nísinsìnyí wọ́n tún máa tó máa kọ very urgent wọ́n tó kọ sórí ẹ̀ wọ́n dé láàbù wọn ní àkòsí náà o next week lẹ́tọ̀ wá o ìyẹn wá ń kúrẹ́ra ọ̀rẹ́ àkẹ́mọ̀ ni pọ̀ ní àkẹ́mọ̀ ni. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. ọlọ́ni ẹ̀yin mùsùlùmí inú ayé ẹ̀yin láàyè èèyàn gbogbo mùsùlùmí ayé ẹ̀yin láàyè tọ́lá ilẹ̀ dá tó yẹ kí yẹn dá mọ̀ ilẹ̀ dá mọ̀. ṣùgbọ́n a sì fún yín ní tíra ààyè tíra lá fún yín láyé àti al-batilu min bayni yadayhi wala min khalfihi. ìbàjẹ́ òní wọnú al-Qur'an láti wájú ìbàjẹ́ òní wọnú al-Qur'an látẹ̀yìn ìbàjẹ́ òní wọnú al-Qur'an lónìí ìbàjẹ́ òní wọnú al-Qur'an lọ́la. inna nahnu nazzalna adh-dhikra wa inna lahu lahafizun. inna nahnu nazzalna adh-dhikra wa inna ọlọ́láwà náà là ń fi sọ àbá lánàá ọmọ bá àná mórí ọ̀tàkùrà ọlọ́dọ̀ àwọn tàná wọ́n tún dùn ní gbogbo ọgbọ́n tá a gbọ́n lónìí pé ayé tó ti làjú bá ń lọ ojú ti làjú bá ń lọ à ń bá Kùránì ọ̀dájú Kùránì jù wá lọ. inna nahnu nazzalna dhikra. ọlọ́láwà ọlọ́run la sọ ìrántí ọlọ́run kalẹ̀ nínú Al-Qur'ani. wa inna lahu lahafizun. ọlọ́láwà là ń sì ń sọ àwọn là ń sọ Al-Qur'ani. ààyè ni yẹn ìsòkú èèyàn òkú èèyàn ni ò ní dọ́lọ́hùn mọ́ òkú èèyàn ò ní dásẹ̀ sí ọlọ́hùn mọ́ òkú èèyàn lẹ́rú ọlọ́hùn ní bà àwa fún yín ní ààyè tíra àfún yín ní ààyè òjíṣẹ́ òjíṣẹ́ tó jíṣẹ́ tíṣẹ́ rẹ̀ kù síbì kan gbogbo ànábì ọlọ́run tó wáyé ni wọ́n jíṣẹ́ tíṣẹ́ wọn kù síbì kan táànábì wá parí iṣẹ́ wọn. sallallahu alayhi wa sallam. lẹ́yìn ọ̀bá bínú ànábì kó yóò kú ẹ̀ o. sallallahu alayhi wa sallam. gbogbo ànábì ọlọ́run tó wáyé wọ́n jíṣẹ́ iṣẹ́ padà kù nítorí pé gbogbo wọn padà gbọ́ pé òjíṣẹ́ kan yẹn ń bọ̀ òjíṣẹ́ kan yẹn ń bọ̀ òjíṣẹ́ kan yẹn ń bọ̀ Ramadan tá a gbà lọ yìí ànábì Mùsá sá lọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́ni wò fún ọ ni. alayhi salam ọ̀rọ̀ ọlọ́run wọ̀ púpọ̀ ní máa gbá sí lọ́dọ̀ ọlọ́run máa bá a sọ̀rọ̀ púpọ̀ àmọ́ sáà lọ àwọn nǹkan lọ́dọ̀ ọlọ́run tó lọ́ni wò fún ọ. ọ̀sà lọ Ramadan ọlọ́run ni wò fún ọ. ọ̀sà lọ ìlàtọ̀ kárí ọlọ́run ni wò fún ọ. ń dasi pé gbogbo wọn tó wáyé kò sí nínú wọn tí sẹ́ wọn ò kù lẹ́yìn. Ànábì Ibrahim akọ́ Kaaba ni wọn ò ṣe hajj nínú ìgbà rẹ̀. Ànábì Ibrahim ọkọ̀ Kaaba ni wọn ò ṣe hajj nínú ìgbà rẹ̀ kò sí nínú májẹ̀mú ẹ̀sìn rẹ̀ nínú ìlànà tiẹ̀ sófin rẹ̀ kò sí nínú rẹ̀ pé yẹn wọn ṣe hajj. ọkọ̀ Kaaba kalẹ̀ ni wọ́n sọ àbá torí náà wọ́n gbà wọ́n lẹ́yìn gbogbo wọn iṣẹ́ wọn ò pé ìgbà tá àtẹ́bí dé ní iṣẹ́ wọn tó pé bàbá wò lọ́kọ̀ kan sí abẹ́ ti rí inú ni. gbogbo wọn iṣẹ́ wọn ò pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn la kò jí ta pa àwọn tí wọ́n ránṣẹ́ rẹ́ fún wọn. ànábì nìkan la pa àyàn rẹ́ fún. sallallahu alayhi wa sallam. àpá wọn rẹ́ fún. pé báwọn tiẹ̀ béèrè ìyàjú bẹ́ẹ̀ lọ́wọ́ ní jẹ́. òun nìkan lọ́lọ́run sọ fún báwọn èèyàn rẹ̀ béèrè ìyàjú bẹ́ẹ̀ lọ wọn ò ní jẹ́. ó dà yàrá kó láti sọ wípé dáwúdà ń sílẹ̀ àlẹ́ iná mẹ́lẹ̀ kún kí màlẹ́kà tí wọ́n jọ sọ̀kalẹ̀ kó tiẹ̀ sọ̀kalẹ̀ wọ́n náà ní èyí bá sọ màlẹ́kà kalẹ̀ ìyá sọ̀kalẹ̀ àwọn tó béèrè màlẹ́kà tí wọ́n sọ̀ kalẹ̀ fún ìyá ni wọ́n fi gé. inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun.
ẹ̀sìn afúnyín ní òjíṣẹ́ tó jẹ́ alààyè nínú òjíṣẹ́ ọ̀gá gbogbo òjíṣẹ́ afúnyín ní Al-Qur'ani tó jẹ́ ààyè tíra tí ẹ̀ ò ní rẹ́fúrẹ́nsì kan tẹ́ máa wá lọ́bì kan mọ́. ẹ bá wà nǹkan nù torí tàtẹ́ ẹ̀ bá ní wọn ní ẹ lọ́wọ́ náà Al-Qur'ani bẹ́ẹ̀ wọnú Injila tí ọ̀bá pé ẹ wọnú Al-Qur'ani bẹ́ẹ̀ wọnú Zabura. Ó fún wa ní gbogbo nǹkan láàyè gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ṣe Islam lábẹ́ ilé wọn ní kọ̀rọ̀ yàrá wọn nínú wọn ń ba lóko inú ẹ̀sìn àwọn kò sì gbọ́dọ̀ àwọn lórí báyìí kò sì gbọ́dọ̀ àwọn lórí báyìí kò sì gbọ́dọ̀ àwọn lórí báyìí. Kàábà nù ń bẹ̀ ń Kàábà nù níjọ́ àti dojúkọ àkọ́jú bòmí. Bí wọ́n bá. Ààyè tíra tí Kàábà jẹ́ ààyè ilé ló ti sọ pé èsì stars ló dá ké báyìí èsì tí ìbẹ̀rù Ọlọ́run wà ó tí ọ̀pọ̀ báyìí èsì tẹ́rù ọ̀pá wá báyìí àwọn bàbá dé subhanallah walhamdulillah Samudi Amina. 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 Ẹ̀dàkùn ní ìwà bá ti pọ̀ tó yìí náà. Ma'uzatain àti lìíláfi ma'uzatain láti fáwọn bàbá. Ọlọ́run dákun ṣàánú wa. Àmín. Àti bó ti tó nù láàrin àti bẹ̀ ọ́. Ọlọ́ba aná ni bá ní débẹ̀.
bàbá wa ní wàásí àgbáyé rahimahullah ta'ala. lọ́dún kan ẹ̀rọ ọlọ́run kan bàbá ẹ̀ máa sinmi bàbá ní mo gbọ́ o ṣeun ọlọ́run ọba dúpẹ́ fún ọ wọ́n wá ń sọ̀rọ̀ lọ òun náà wá ní prógrámù wọ́n ní tán etí prógrámù lè wà ní kíní náà bàbá ní yín sinmi bí bá ń kọ́ ẹ mọ́ sin ẹwà tí lè wà yìí wọ́n náà ló ní mọ́ sinmi ọlọ́run o gbogbo àyíkọ̀sẹ́ tí ọ̀fẹ́ kí bàbá ó sinmi àyíbẹ̀ẹ̀kọ́ kò sẹ́ni tí ọ̀fẹ́ rí wọn lé wa kò sẹ́ni kọ̀ọ̀kan tí ọ̀fẹ́ wọn rí nílé ìjọba ti tó kàn wá ní hùwà náà wà láàmù tó dáwọn bàbá wọn láwọn bọ̀ a sì fẹ́ wọn máa sinmi ọba tí ọmọ wa darí méjèèjì dákun ọlọ́run ìsinmi tipátipá má fún bàbá ọlọ́run má fún wọn ní ìsinmi tipátipá àìsàn ni àmódi ni ìwìnkùn ni tí deni mọ́lẹ̀ tí wọ́n fi sọ pé ẹ sáà máa lọ ṣe bẹ́yìn náà rí bí mo ti wà mọ́jọ́ tọ́ sí yín bàbá ọlá àwọn àgbàlagbà tẹ tara wọn jáde dákun ọlọ́run abíọ́ àfàánù rẹ̀ àfi bíọ́ tọ́níkì ọlọ́run okun ara àtọ̀dọ́ rẹ̀ àlàáfíà àtọ̀dọ́ rẹ̀ atẹ́gùn tí wọ́n máa fẹ́ sí yín kó máa játẹ́gùn àlàáfíà kódà bó orú bá múnú yàrá ọlọ́run jójó oru àlàáfíà gbogbo tẹ́ bá jẹ kó máa jẹ́ta àlàáfíà gbogbo ẹ̀ntọ́ abátẹ́ ní ọba ti nàka sí bàbá yóò tọ́ sí òun náà ní o tọ́n sàmí kínkìnkí gbogbo inú fíríjì rẹ̀ ló sì jásán àgbo gbogbo inú fíríjì rẹ̀ ló jásán àgbo à ń tún ṣàdúrà àlàáfíà fún bàbá tó pín bẹ́ẹ̀ ò tún sáámi dáadáa لإلاف معوذتين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين ẹni tí a ká Al-Qur'ani wa dé o náà ni pé ó fún wa lójíṣẹ́ Ọlọ́run tó jẹ́ ààyè òjíṣẹ́ tó ju gbogbo òjíṣẹ́ lọ ó fún wa Al-Qur'an ó ju gbogbo tírà lọ ó fún wa lẹ́sìn tó jẹ́ ààyè ẹ̀sìn ó fún wa ní Kaaba tó ju gbogbo olé lọ tí ò sí irú rẹ̀ kan ò sí irú Kaaba ò sí tó bá ti ké bẹ́ẹ̀ lọ́lọ́run wá sí fáwọn mùsùlùmí ẹ wo oṣù Al-Qur'an èyí tá a lò lọ yìí oṣù Ramadan tá Al-Qur'an sọ̀ kalẹ̀ ẹ wo Qur'an tí ń sọ tàbá wa wúra wa alùmíà ma wá bíra wa lérè bí ìgbà tó ṣe pé àdúrà ò gbà wallahi kéde pé torí pé n fi ń jó kọ wallahi àdúrà ń gbà gan fa ẹ̀yin mami àdúrà ń gbà ó gbà gan inú táàfin ma èmi ò ní dúró tòsí ní àyín in táàfin ma pàdúrà ń gbà ẹwú àwọn ọmọ wa kọ̀ọ̀kan náà tọ́lọ̀ ni wọ́n máa rí bí rápálá lọ London lọ nǹkankan irú ráre tí wọ́n ráre ní nílé wọ́n lọ bá gbígbàdúà lọ́hùn tí ń já sí pé okùnfà gbígbàdúà làwọ̀ ní níyà yín ayàwó Suratul An'am kọrí ọlọ́run rí ànábì Muhammad ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń darí wa ẹ̀yin tẹ́ jálàṣẹ ẹ̀yin tẹ́ jó nípò ọlọ́run ní ẹ kíyèsí ni àwọn èèyàn ti ṣáájú tọ́lọ́run ọba láti pa wọ́n rẹ́rì makkannahum fil ard àgbà wọn láyè lórí ilẹ̀ ma lam numakkin lakum irú àyè tá a fi gbà yín àti fi gbà wọn kan rí ìkílẹ̀ yín tún rí nínú tá a ṣe fáwọn tá nínú lásìkò tà Nábì Sùlẹ̀mánà ọlọ́run ó sọ wípé ó lówó sí báńkì sàbọ̀yìnà báńkì
àbí ẹ̀kọ́ ni àwọn wòǹpárì 70 ní máa ń ru kọ́kọ́rọ́ ilé owó kìí sowó gangan èèyàn ọkùnrin tó sangun 70 ní máa ń ru kọ́kọ́rọ́ ilé owó fílà ìmàlàmù máa kẹ́ bẹ́ẹ̀ bá tí ẹ mọ́ gbogbo ẹ̀ àbáàlágíná ó ojúdòkó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi sì dùn mọ́ mi púpọ̀ bí yàn bá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wo fíìmù Yorùbá inú fíìmù Yorùbá wọ́n wà ní ẹnìkan ṣe ọba àlú kọ̀ wá ríbi sá lọ sẹ́rípá ṣe wọn ló bù áyà ń jọ náà dáadé ní wọ́n ti ń ṣe lónìí tí wọ́n sá lọ à ń wò ní bá bí ò sójú wa à ń wò nínú a ti gbọ́ ìtawà tún fi ṣàgbẹ̀yìn nu tá a gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ pé n tó lé bàbá wọn kúrò lóyún ìlú wa ń jọ̀hún ni pé ó tú aago kẹ̀kẹ́ ó ṣe kí ni aago kẹ̀kẹ́ ló tú aago tí wọ́n tẹ̀ tó gírán aago kẹ̀kẹ́ ni bàbá wọn tú lé ó lè ń bàbá láwọn aago kẹ̀kẹ́ ló tún tẹ́ sá lọ kúrò nínú ìlú àfà in tí wọ́n ń pè ní ìlú níjọ́ náà lọ́hùn tó gbogbo àwọn okó òun nífà tí wọ́n gbà pé àṣẹ ọba ní dé gbogbo bẹ̀ sẹ́rágbára àfà bẹ́yàn ṣe kìíní kan ní sí ọba ti kúrò ní ọba ti kúrò àfà ọba ti kúrò lókè àlùkò tó wá sálẹ̀ àlùkò báyìí àfà ó ti miss lọ́dọ̀ tiwa nínú gbà tiwa yìí a jẹ́ pé makannahum ma lam numakkin lakum ọlọ́láwọn tó jù yín lọ ti wáyé rí agbà wọn láyè jù ń tàà fi gbà yín láyé lọ akẹ́ wọn jù bá ti kẹ́ yín lọ àfá yìí àwa kò sójú àwa o a máa sáàmà pé ayé bàbá ọba jẹta ládáyé làwádé àwọn kan ti wá lògbà sáájú tí wọ́n jẹ́ pé nínú ìlú ìyànká ẹ̀rú ni gbogbo tí sì ṣẹlẹ̀ sẹ́rú ní ọmọ ṣẹlẹ̀ sí wọn ẹrú wọ́n ní ẹrú ni ẹrú ọba ni ẹrú ọba ni ẹrú ọba ni ẹrú ọba ni táwọn àgbàlagbà jọ́nà bá wọn lóbẹ́sà ẹrú ni àwọn ẹrú nù àwọn ẹrú èèyàn làwọn náà fa àgbà wọn láyè tá ń tó bẹ̀ tí wọ́n mẹ́nìkan lẹ́rú lónìí wọn náà ń fèdá ń máa dáhùn àfàkùnmùlá wọn ní bàbá national mission kan máa wọlẹ̀ ẹni sàárẹ̀ kò ní fẹ́ rẹ̀ yín ọlá àlùbáríkà Nábì sallallahu alaihi wasallam kò ní fẹ́ rẹ̀ yín bèlè tẹ́wàá sàárẹ̀ kò ní rẹ̀ yín rárá kò ní rẹ̀ làákà yín kò ní ní sọpọ́ rẹ̀ mí ayé ò ní sọ kí bàbá ẹsìn mi ọ́fẹ́ rẹ̀ yín ọ̀rẹ̀ yín tì bàbá ẹ̀kọ́ ẹ̀ ní sàárẹ̀ ọlá aláhùlà tí gbogbo jẹmọ́ yìí bá ṣe láhàúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim mọ́nà Yusuf bẹ́yìn ọba ti ẹ mọ̀ ṣe mọ́tò ni wọ́n fi lè ẹrù kókó ẹ̀sìn ọba wá nísìn ṣe mọ́tò ni wọ́n fi ń kókó ẹ̀sìn ọba wá ṣe wọ́n fi mọ́tò kó ń jọun àgbà wọn jọun láyé débi pé wọ́n láwọn tí ó lè pa kókó tí wọ́n fi ríru wọ̀lú ọkọ̀ ni wọ́n fi ń kókó ẹ̀sìn ọba nísìn náà bọ́dà wọ́n tó kókó ẹ̀sìn wọ́n tún kó ẹ̀sìn ọba kó láàfin wọ́n kó lọ bí tí ó ti súnmọ́ kókó tí ó fi máa ró jẹjẹ pé ẹkọ́ wọn lọ bí wọ́n ti yìí alọ́ agbà wọn jọun agbà wọn láyé gan fa kí lẹ nínísìn tí ó wà ju àwọn Ọlọ́run lójú tí ó tẹ́fì mọ́ rò pé àlè mú yín kí lẹ ní tàbí rò pé àlè mú yín ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba àbẹ́yìn tẹ́ ń darí wa àbí gbogbo ibi tí kálukú ti ń darí ayé ẹ̀ sì wà wọn tó ti ṣáájú ẹ́dàkùn ìtọ́jọ́ kan mi ọlọ́bẹ̀ ọ ní wípé bọ́kàn sáti ẹ̀wà kíyèsí pé wọ́n bá ti ẹ̀ tí wà sí fún wa wọ́n bá ti lè kankan díẹ̀ wọ́n wà lálẹ́ kìí àmà ní ń bọ̀ bí nǹkan bá ti lè kankan díẹ̀ tọ́ ẹjá múra o ẹ̀rí pòrú yìí pọ̀ ìkànnì ayé ni wọ́n ní wọ́n di kànnì ayé orú àwọn mú kankan àwọn tí ná bẹ lọ́dọ̀ wọn nílùú èbú ọmọ pé kànnì ayé kankan ìyà tí wọ́n fi ń jẹ wà láwá àrùn mọ́ ìkànnì ayé àrùn mọ́ kànnì ayé ni
ẹgbọ́rún mú gbogbo alìkíyàmà súnmọ́ nù bá alìkíyàmà olóṣùmọ́ ńgbà táàrí náà tàn yìí sí kọpùlì kẹ́mẹ́ àbá yìí ọ̀hún fìlà ọ̀dì máa lámú nù máa kí àrítọ́jú ara ṣe ìyẹn wá ń gbógbókúgbó ìyẹn wá ń gbóhun tí ìyẹn gbógbókúgbó ìyẹn gbókọjú ojú orí ẹgbàtà àrára tọ́jú gbàtà àrára tọ́jú nífà àìrí tọ́ dáa jẹ nífà àbá wọ́n kọ gbogbo tọ́dá fẹ́lẹ̀ mi lọ sí pítọ̀ ara ó lè sọ wélé orówó ti rà bàbá kìnní ni ẹ máa jẹ 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 àbá gbogbo kálukú wá dé ọ ní ọ́sà ìpìlẹ̀ ọ̀sẹ̀ lómi èbí ni kọ̀kan sàdédé wá gbogbo tí kálukú ọ̀sà tí kálukú wá dọ̀ lọ́sà lónìí ìpìlẹ̀ rẹ̀ èbí ni ẹlòmí nǹkanlẹ̀ gbà láwẹ̀ ẹlòmí nǹkanlẹ̀ zero mind ẹ̀ wípé èmi ẹjẹ́ wọn àárọ̀ ẹjẹ́ àárọ̀ kìíní àánú mo ti ráyẹ̀ náà dáadáa yàrá ó kọbùlì kẹ́mí kárí ní ìfìlà òdì máa lámú ló máa kẹ́ ọ sọ́njú ẹlòmí sọ́njú àárọ̀ rẹ̀ dìbí 12 ọ̀sán ó tó jẹ́ kó tó jẹ́ wọ́n tó wá sọ́ dìbí èèwọ̀ fún ara rẹ̀ níjẹ́ wọ́n kó mọ́ lé wọn láago 9 ló ti jẹun wọ́n há ìṣù sẹ̀mó kọ̀ wá pé mi jẹun àárọ̀ ẹ̀mọ́ fún mi sẹ̀mó dédé ìgbà tí wọ́n há wọ́n gbóúnjẹ àdúrà wà dédé ìgbà tí wọ́n há lọ́jẹ́ ẹ̀sẹ̀ ìrùkẹ́ calculation ẹ̀rí ẹwọ bí ìyà ti ń jẹ wá tàwa ń fi ọwá ń dọ́gbọ́n sí ẹlòmí lọ adapt sí yọ́ wà kàkún pé yọ́ kàkún discipline àníyàn oúnjẹ àárọ̀ máa dáyàn lóru ni oúnjẹ alẹ́ yìí kìí dàjẹ́ sí bọ̀rọ̀ bá ti jẹun rọ̀lẹ́ ó ti tó kí lọ jẹun rọ̀lẹ́ òun náà ẹwà dánwò tí ń ṣe wá ọpẹ́lọpẹ́ àwọn àfáà lára wa wọ́n wá ń fi wá sí tù wá lójú wọ́n fi wá sí tù wá lójú ni ó ńgbàtà kó sọ́wọ́ àwọn àkà tí wọ́n sì mọ̀ pé kò sọ́gbọ́n tá dá sí àrọ́gbọ́n dá gbogbo wa wà nínú kéèjì àwọn àkà bàlá inú kéèjì àwọn àkà láwà nílùú tó sì dá báyìí ẹwò àwọn gangan fúnra ara wọ́n ṣẹra wọn kà títí fá wọ́n wá ń lò kẹrí sí bí mẹ́rin káwọn gan tó lè tanná lé ara wọn àwọn náà wọ́n ṣẹra wọn kà àwọn ti jẹ ẹ̀rin wọ́n kó owó náà jẹ àwọn ti jẹ ẹ̀ta wọ́n kó yòókù jẹ àwọn tàná wọ́n kó jẹ tò ní dẹ́kọ̀ bá nǹkankan àwọn tí ń darí wọn wọ́n jọ ń ṣera wọ́n ṣe wá ń káàbọ̀ wọ́n ṣe wá ń káàbọ̀ wọ́n ṣe wá ń káàbọ̀ ó wá padà di pé bí wọ́n fa inú wáyà náà jọba délé wọn wọ́n wá tún ní jẹnẹrétọ̀ wọ́n tún wá ń lo sólà wọ́n tún wá ń lo fátà àfá gbogbo kálukú wá ń di power bank káàkiri láti chájì fóònù wọ́n ní ká títí páìpù omi ẹ̀rọ gbáwájú wa kọjá kò gbómi wá kálukú wá abandon rẹ̀ gbogbo kálukú wá pàtì kálukú wá lọ lulẹ̀ fúnra rẹ̀ àwọn lulẹ̀ ẹlẹ̀ fúnra ara wa a ń sẹ́ kan ìké ọlọ́run tí wọ́n lè mú délé wa ń bẹ́ àwọn mọ́sálásí wa ọdá ayá bisimilá agbẹ́bọ́ òní wọ́n sì ń kàn kí ọlọ́run tòsítòsí ìké ọlọ́run tí wọ́n fi bílíọ̀n wá jìnàjìnà àwọn èèyàn gbàgbé káwọn ó pàdé ọlọ́run fa èyí tí wá máa jẹ́ bànújẹ́ ní ṣé mùsùlùmí ò sí nínú wọn ni tàjọ gba Ramadan yìí tó ń gbẹ́gbẹ́ kọ́ wá wo bó ní òǹgbẹ́ ríṣe rí lára àwọn èèyàn tá bá fún wọn lómi tá sì jọ gbààwẹ̀ yìí ṣé kò sí mùsùlùmí lára wọn ni bọ́bá ike fíléjì náà lọ́bá ti wá ni tó tiẹ̀ wá lọ fíléjì yín wò àfà tó fi jẹnẹtọ̀ ránṣẹ́ pé torí à ń lọ fíléjì o mo ti gbé jẹnẹtọ̀ sínú kìíní ẹ̀dà gbé sọ kárí pé epo rẹ̀ fúlù ẹ̀rẹ̀ epo dání o àwọn kan ní gbénú òkun tí wò lè gbéhùn ṣé kí wọ́n ṣe ṣé mùsùlùmí ò sí nínú wọn ni níbi tó ti ráwọn ọmọ iléèwé tẹ́wò ya mọ́lọ́rùn jàlá tọ́lọ lú yín tọ́lọ fíléjì yín tọ́ bá pé primary iléèwé wọn ti pànù ti já lórí ẹ̀
tó ṣe pé ń bẹ nínú yín tó kéré primary náà lọ́lọ́ ń bẹ nínú yín secondary náà lọ́lọ́ sùkú ológiri àlàpà wọn náà lọ́lọ́ nígbà tí wọ́n sọ pé iléèwé primary ó ní 1 ó ní 2 ó ní 3 ó ní 4 ó ní 5 ó ní primary 6 gbogbo ẹ̀ pátá àti ọ́fíìsì àti gbogbo wá jẹ́ kíláàsì 3 tí wọ́n mọ méjì ní àyíbò wọn ti pín kẹmú àrùn lákínà ní kọ́bílì ṣe fìlẹ̀ ìdí máa lámù ló máa kí dákùn ké síwájú àfòjò jẹ wọ́n yà odò wọ́n ń sàn dáadáa bó ti yẹ kó máa sàn nígbà wọn kàn wá ní hùn ọlọ́run láà padà kàsà a mọ̀ jẹ wọ́n yà nípa ẹ̀tọ́ nítorí kí wọ́n ṣẹ̀ wá àwọn akọ́rí náà kàrí náà ní ọ̀pọ̀ àwọn akọ́rẹ́ làwọ́ èdè ó bínú sáwọn akọ́rẹ́ iṣẹ́ àwakù pẹ́ mo ti gbé àti ké fún wa sáájú pé ìjọ ànábì Muhammad nìkan sallallahu alaihi wasallam lọ́lọ́run sọ pé ìní pa yín rẹ̀ àmọ́ ṣe bá borí pa àwọn tó parẹ́ ṣe bá ara àwọn tó parẹ́ à ń gbọ́rọ̀ Kárúnà à ń gbọ́rọ̀ Fìráúnà à ń gbọ́rọ̀ eléyìí ètí ṣe tí mùsùlùmí tí ọmọ bẹ láàrin àwùjọ kan tá a distinguish ara wọn pé yes a muslim ló wà ń bẹ gbogbo wa sí táwọn àfáà ń ṣe fún wa kò wúlò nìyẹn tí n bá ti jẹ́ pé mùsùlùmí àárí mùsùlùmí àyàtọ̀ mùsùlùmí tí ń bẹ láǹsá ìsìlámì lónìí tẹ́ wá pé síwájú bàbá wa Lájí Àgbà mọ́ wo páwọn kan ti bàjẹ́ ìwọ mọ́ bàjẹ́ àfà ẹ̀rí tẹ́ máa ń tọ́rí ẹlòmí ìlú máa wò pé bàbá tí wọ́n ń gbọ́ lókè kọ́ èmi náà bá rókè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wá gbọ́ lókè kọ́ Ọlọ́run jẹ́ wọn gbọ́ kọ́ àwa náà fúnra ara wa Ọlọ́run jáwà náà gbọ́ àfà ní kámbáàsì mi mélòó tí ń rẹ́rìn láyà ń kàn rẹ́rìn nípa ẹ̀yìn jẹ́mọ́ káwà bóò ní mùsùlùmí bóò láti distinguish ara wa bóò láti yàtọ̀ àwọn kankan wà tí ma ń dàmú ọpọlọ mi wọ́n gbọ́rọ̀ kan wá bá mi wọ́n ní mùsùlùmí ọgbẹ̀ nìkan síṣẹ́ ọgbà síṣẹ́ iṣẹ́ tí wọ́n ti ẹ̀gbé wà ní pé alájẹ dákun ẹ bá bẹ bàbá lágbájá ń bẹ láti mọ́lé tọ́ kọ́ dákun kọ́ ṣàforíjìn fún àwa náà mọ̀ pé tọ́ nítòsí ọ̀dá àmọ́kọ́ mójú kò kọ́ mọ́jẹ wọ́n sọ̀hún lẹ́nu kọ́ yáfi rẹ̀ mo ní kí ló ṣe wọ́n wá níbi tí wọ́n fi sí wọ́n sírò owó tó kú sí lọ́rùn ó jẹ́ 3.7 ọ̀nà ni kéèyàn fi ọ́ síbi àmánà kan kí wọ́n pé lágbájá máa mójútó níjọ́ tí wọ́n fi sọ pé máa mójútó níjọ́ tí wọ́n pé máa mójútó ẹgbẹ́yẹkún lè wọ́n fún ọ bọ́yẹkún ló fi gbà á pẹ̀lú ọ̀rọ̀nà kankan ẹ̀dàkùn ẹbá ń bá àwọn alájì sọ̀rọ̀ èmi ní kí wọ́n fi síbẹ̀ ẹ̀dàkùn èmi ní kí wọ́n fi síbẹ̀ èmi ní kí wọ́n gbà wọ́n wá pé ọmọ rẹ̀ náà ni ó sì gbọ́ nígbọ̀ ọmọ rẹ̀ wọ́n wá ní 3.7 nígbàtí ìyá kan wà wí wá nítọ̀ níjọ́ tó ti bẹ̀rẹ̀ òwò òun náà ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ mo ní ń sìn lọ́fẹ̀ẹ́ ni àbí ń gbowó oṣù bàbá dákẹ́ ń bẹ̀ẹ̀ ń gbowó oṣù ó pé níjọ́ náà ó pé lóye ní fi ń gbowó oṣù ló fi dúró ń bẹ ó ṣe wá lè jẹ́ 3.7 lásìkò yìí abẹ́ ẹ̀gbọ́yé tí wọ́n pè ní tọ̀ ọ̀rọ̀ àwọn màsíkè ọmọ dákẹ́ ni àmọ́ kálájí ọ̀sá máa jẹ wọ́n sọ òun lẹ́nu wọ́n ní Ìlọrin làákùbà kálájí ọmọ jẹ wọ́n sọ òun lẹ́nu
wọ́n sọ wọn bàbá ní ẹlẹ́ni sí òhò wọ́n wá bẹ̀ ń tọ̀ wọ́n tọ̀ wọn lọ kò burú nígbà tẹ́bẹ̀ pọ̀ yìí kọ́ san 1.7 kó fi 2 million lẹ̀ torówó olówó ni ó jù bẹ́ẹ̀ lọ ó jù ẹ̀rọ ń bẹ láàrin wa bá ojú alájò ojú báhùn lọ èmi ọ̀dájọ́ o àmọ́ ẹ̀yin tẹ́ ń bẹ̀ mí sọ̀rọ̀ alábòsí ni ọ̀nà tẹ́fi jẹ́ alábòsí ò ní wípé ẹ̀yin fúnra ara yín ó pè ẹni ọ̀náwó kébò lọ náwó sí tọ̀ kí ni ìwọ náà fi tó báyìí ṣe ó dá mi lójú pé ọ gbọ́dọ̀ rí nǹkan kan tó náà jẹ́wọ́ kó dàbọ̀ ẹ̀pọ̀ náà fóbìnrin kó padà fi yóò kó rọ̀ kadà ó ṣe kìnnà kan yóò sáà níbi kan tí yóò sáà ní tó gbowó lọ́wọ́ ẹ̀ yóò ká ara káàdì 3.7 ẹ̀dàkùn jẹmọ́ láwùjọ mùsùlùmí sí mùsùlùmí nù o láwùjọ mùsùlùmí sí mùsùlùmí sọ́yẹ̀ kó rí bẹ́ tọ̀ nísìn báyìí wọ́n wá wo èmi pé èmi tí ń ṣe wá sí ẹ mọ́sàbòsí fúnra yín wọ́n tún wá gbé bẹ́ẹ̀mì kẹ́ báwọn bí alájì wọ́n ní wọ́n san 1.7 nínú 3.7 million wọ́n wá sọ pé ẹbẹ̀ alájì kó mójú kó ń bẹ̀ ni ó jù báhùn lọ ẹ̀rẹ́ ìbẹ̀ ni sọ dàbẹ́ láwùjọ mùsùlùmí àfà ẹrù ọlọ́run kan ń sọ fọ́rẹ̀ rẹ̀ kan pé òun ó ti ilé adìẹ òun yìí nígbàtí nǹkan tí burú tó báyìí ó dà ń pé wọ́n fẹ́ close ọ̀rọ̀ poultry yìí kí ló dé ó sì jẹ́ ilé adìẹ tó tóbi díẹ̀ ó lóun wòye sàkíyèsí bóun bá ti wá ní ọgbà táwọn ó kàn kí wọn àwọn gbogbo àwọn nǹkan díẹ̀díẹ̀ wọ́n bá jáde àti lẹ́yìn fẹ́ǹsì ni wọ́n ti ń ta díẹ̀ kò sílẹ̀kùn bẹ́ o gẹ̀tùmánù ń bẹ lọ́wọ́ wájú àmọ́ lẹ́yìn fẹ́ǹsì ni wọ́n ti ń ta díẹ̀ àwọn tí ọ̀rá ti dúró lọ́wọ́ ẹ̀yìn wọ́n máa nà sí wọn ńgbà wọn sírò rẹ̀ adìẹ tó mísì lọ́dọ̀ rẹ̀ tó 500 ẹ̀dàkùn mùsùlùmí nífà mùsùlùmí náà ni mùsùlùmí lọ́gbà mùsùlùmí sí sẹ́fà ìtọ́jẹ́ ń padà ní pé máa rò kẹbọ́ yà àbíjọba kan mọ́ fẹ́ sọ̀rọ̀ ń padà ní mùsùlùmí bó láà ṣe distinguish ara ọkàn máa dáàmọ̀ wípé àfà máa gbà yín ẹgbùn tẹ̀ tí rí ní mùsùlùmí yìí mọ̀ èyí ni mo fẹ́ gbà tí bá tí wọ́n ti lórú ẹ̀rí náà tí wọ́n fọkàn balẹ̀ sí pé a máa fà lẹ́ntẹ́ mú àyàn àpẹẹrẹ rí irun gbà ókéwà no problem ọlá máa fún òun lágbà kò sí àwọ̀ kankan tí mùsùlùmí ní lọ́wọ́ láà nẹ́sì tí ò fi lè jàmbá yàn kò sí àpò ọkàn kórùn gbà lọ́wọ́ ni kò kó bẹ̀rù ọlọ́run lọ́wọ́ afá driver ẹ̀yàn gbogbo fún driver pé ẹgbẹ́ 20,000 ní lọ́lẹ̀ rẹ̀ epo wá afá yóò gba receipt 20,000 wá fún yín epo 15 lè máa bẹ́nu ọkọ̀ ẹ̀dàkùn ẹwò sẹ̀mí ayé ẹ̀dàkùn Ramadan la gbà lọ yìí aláàfi USA inú rẹ̀ à ń continue láti máa sẹ̀ lọ ní ẹ̀rọ ọlọ́run kan òṣìṣẹ́ ìjọba ní ọlọ́run wá ní kọ́ kí páìpù ọbẹ̀ níbi tó ti ṣiṣẹ́ páìpù ìjọba bẹ́ ní ọ̀kankan ibi tó wọ́n ti ṣiṣẹ́ ó wá parí ìkíní tó wá náà òun fẹ́ dákò ó wá dákò tó pọ̀ wọ́n dákò ẹ̀gẹ́ lọ gbáà àgbàdo náà lọ gbáà ó wá ní àdúgbò lọ́dọ̀ ọlọ́ àwọn èèyàn náà ní ti ṣe ọ̀gá báyìí ní ẹsẹ́ wọ́n bá lòkó ní Friday àsìkò ẹ̀gẹ́ wíwà ní wọ́n wá ẹ̀gẹ́ wọ́n bá jọ pinnu pé wọ́n ti wẹ̀gẹ́ lónìí so lọ́la ẹjá sinmi astagfirullah wọ́n lọ Saturday ẹbá di Sunday ẹjá sinmi
kálukú náà accept pé àwọn ó sinmi wọ́n sì máa lè rẹ́ǹtì ọkọ̀ gílẹ̀ ọkọ̀ apẹ́ wọ́n rẹ́ǹtì ọkọ̀ apẹ́ ni bàbá olóko bá lọ Sunday pé ọba gbé mọ́tò rẹ̀ pé òun ṣe fàájì lọ oko ọkọ̀ yìí wá kò ní àsọpọ́kọ̀ wà kò wọ́n bá bọ́kọ̀ lóko àsọpọ̀ àwẹ̀gẹ́ ọ̀làkalẹ̀ ọbẹ̀gẹ̀ ní ọkọ̀ tó kún ńgbàtí àbóhùn ni àbóhùn kan tí ó súnmọ́ wọn báyà fà ọgbọ́ tí igbó ń dàrú lọ ní gbà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  ó pè nọ́mbà ẹ̀ tó fi ṣe mọ́níjà kò gbé yìí ẹsẹ̀ mọ̀ fún ní ìdàgbò ọpẹ́ ńgbọ̀ ya ló gbé lágbájá àṣọpá àwà kò lónìí àwọn olè máa wọ́kò ní ọkọ̀ kẹ oko àṣọpá àwà lónìí ẹ̀dàkùn mbòlá oko náà oko fa oko tí yẹn ń ṣe wàhálà táwọn àgbẹ̀ ń ṣe wàhálà tó yẹ pé a lè dá ní kálukú fi dá tiẹ̀ sí jóyè pàtà àìlè dá lọ́sọ̀wádàrá mandate àìlè dá lọ́sọ̀wádàrá ọjà tuntun ẹbá lè dá ní àìlè dá là ń fi nájà alápá àwọn ẹnìkan wá mú tó resources rẹ̀ wà jẹ́ fi dáko ogún rẹ̀ wá lóun fi dáko èèyàn wá ń lọ wa ọkọ̀ pọ́npọ́n kan ẹ̀gẹ́ ọlọ́jì wà lóko lẹ́ni tá a fà mọ́nà fún lẹ́ni tó yẹ pé tí máa ń kọjá bọ̀ ẹni bọ̀dọ̀ ní challenge wọn láwọn tí wọ́n lóko náà ní ń bọ̀ tó bá tí ẹ bá so ní nǹkan lọ bá wá oko gbogbo ẹni ọba rí tí ń kọjá ọ̀gá manager náà ní lọ ọ̀nà àwọn náà ni wọ́n tún wá lónìí nù ẹ dákun bó mùsùlùmí bó là ń ṣe báyìí kí ni ṣe tá a sọnù nínú àmánà gbogbo kálukú wa ẹni tí sì ń pààyàn la náà wọ́n sì ń pa àwọn náà la ìpalá wọn ń continue tó lè bá tó la ilaha illallah nígbà ń gbọ́ lọ́dọ̀ bàbá wa national missioner nígbà tí wọ́n kí àyàwó ọwọ́ ahkamul hakimina tí wọ́n tú fún wa níjọ́ kan ní wọ́n wá ń sọ fún wa yí pé kódà bí èèyàn bá jalè ẹni ó tún ja olè lólè náà Ọlọ́run ó sì dájọ́ lórí ẹ̀ ìwọ kò sì dájọ́ lórí pẹ̀síbò náà gbé ni ṣe bébì náà gbé ahkamul hakimina lọ́lọ́run ẹni ó jalè olè lọ́mọ̀ pọ́jà lóòótọ́ àmọ́ wọn náà tún wá ja olè lólè Ọlọ́run tún sì dájọ́ lórí ìwọ tó ja olè lólè kò sí wọn wà kọ́ bọ́lọ́run sì dájọ́ kínú mẹ́mẹ́ ìwọ́n náà jíwò ìjọba ni ọjọ́ bátìrì rẹ̀ ni ẹlọ́ni rárá àkámùlẹ̀ hakimina lọ́lọ́run yóò tún dé dájọ́ lórí olè tó já olè lólè àfáàyè ká ń bá sì mí àfáà tó kọrin yìí àwa tá ń bẹ Nàìjíríà gangan lórin yìí bá wí mélòó ẹni tí ń rẹ́rìn mélòó ẹni tí ń rẹ́rìn akàn rẹ́rìn ni tí ẹ bá ṣe pé wáyé yìí tọ́lọ̀ fi jíǹkí wa tí ẹ bá ṣe wá sí àwọn àgbàlagbà tọ́lọ̀ fi jíǹkí wa táà rí gbọ́ tí ń tù wá nú ẹlòmí wáyà yìí nísìn tí wọ́n jẹ lálẹ́ yóò sí àtúnwá dé àyíwọ́n tún wá lẹ́nìkan gbé ó wá ràn lọ́wọ́ wá ìṣẹ́ alájá àgbò tún wá wà lára wa ká bàbá ní kásàtún rẹ̀ ní tí ọba ní kátún ràn lọ́wọ́ àtúnwá ràn lọ́wọ́ èyàn wá léèyàn ní èyàn ma wáyìn kọ̀ wá ní di wòlí Ọlọ́run bó so wọ ọkọ̀ tẹ́lòmí ọwọ́ ọlọ́lé èyí tẹ́mi wọ́n fẹ́ káwọn bàbá òfin ṣàdúrà fún wa nù bàbá à ń kàn rẹ́rin ni ní ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ẹlòmí ẹ̀kún ni gbogbo wa dáǹsàrò àwà tóra ká ma wá rẹ́rin bá ń tí ń wáyà yìí a ń fìyà yìí ṣèdùnnú ni ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ìyà yìí dàbí ọ̀rọ̀ Kàábà kálukú ọmọ jẹran rẹ̀ kódà bí gbèsè náà lè wá láti lé kálukú ọmọ jẹran rẹ̀ kódà bí wọ́n ràn kálukú ọmọ jẹran rẹ̀ kódà bó ṣe pẹ́tọ̀ owó bàálù lásán mọ́lé kódà àwọn olówó ti wọ́n ná kálukú ọmọ jẹran bẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn jẹran ayè yìí
ọlọ́run dákun gbogbo wa tá tún wà tò ní má jẹ́ á lọ lófo ọlọ́run wọ́n lá dùnú tó fi sáyè yìí ọlá bàbá àlùbáríkà tí ó tó gbé kalẹ̀ ọlá bàbá àlùbáríkà tó gbé kalẹ̀ ọlá pé wọ́n ló ní látàyé àfáàgbà ìyàyìn ò ní ṣòfò wọ́n ló ní ìyàyìn ò ní dóòkùn dákun ọlọ́run gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú wa tá a gbẹ́kún wa ọlọ́run mọ́sà bá wa sọ́dẹ̀ rí orí wa tán fa bàbá ń pariwo ta la fẹ́ pariwo tiwa fún tá a bá fẹ́ pariwo bàbá ti ní kinní kan wọ́n wà ní alájì tí yóò ṣòro alájì sì mọ títò ń so wọ́n wà ní bàbá wà lẹ́yìn fẹ́ sọ̀rọ̀ wọ́n wà lálàjì tí yóò ṣòro ẹni ọlálàjì tí yóò ṣòro ní ńgbà tó lọ́wọ́ òfin hàn ní alájì ẹ̀dákùn ẹ máa dákẹ́ bí tí yín là wá ń wí bí tí yín là wá ń wí àfá sáàkì máa wọlẹ̀ àfá yìí ó ti darí wa síbi àdúà nítorí kíláàsì wá gbà lọ́dọ̀ bàbá tó ju àdúà lọ àdúà náà la wá wà dákun ọlọ́run mọ́wò wá ń ràn ṣàánú wa lọ pé nọ́mbà yìí dráìbà tí ń sọ sí wọ́n ti dé ni àbá dáadáa yìí ẹ bá ń fara mọ́ ni ọlọ́run mọ́jọ́ wà sí wa ọlọ́run mọ́jọ́ àti ìwọ̀sẹ́ àtúnwálà ń bọ̀ wá ní lónìí èyí tó tún jí wa òun náà ni ikú sẹ́nitọ́ Rafi Ibrahim inna lillahi wa inna ilayhi raji'un sẹ́nitọ́ Abdur-Razzaq Adébáyọ̀ Ibrahim La ilaha illallah. tó sì wọ́ sẹ́ lónìí kò àti sí janaza lẹ́yìn àyílà Allah. ó tún wá èyí ó tún kàn kún kára ó tún sínlẹ̀ léyìí tí ń já sí pé tí kálukú tá bá wo Islam àti bá tí a bá wo ọ̀rọ̀ tá ń bá bọ̀ tá bá ń fẹ̀ síwájú sí ìyàn padà já síbi pé tí ó kọ̀ yẹ kí mùsùlùmí ó máyé níwọ̀n bá ní tí kọ̀ yẹ kí mùsùlùmí ó máyé níwọ̀n bá sẹ́nítọ̀ ni tó sì jẹ́ ọmọlúwàbí èèyàn wàláhí àwọn èèyàn máa ròyìn rẹ̀ púpọ̀ ẹni ọmọ ẹni tí ọmọ ní sẹ́nítọ̀ Rafi Ibrahim sẹ́nítọ̀ Rafi Adébáyọ̀ Ibrahim èèyàn dáadáa ní wọ́n máa ròyìn rẹ̀ púpọ̀ ọkọ̀ ilé ńláńlá kan sí Ìlọrin ní àyín ní ọ̀nà tó lọ sọ́dọ̀ Agbadam lọ́nà Admiralty Villa báyìí ọwá sọ lásọ́lẹ̀ pẹ̀lú pé rírẹ̀ tó rẹ̀wọ̀n yíò Ìlọrin lòun fẹ́ sùn ìtẹ́ mùsùlùmí ní ẹsẹ̀ wọn sí Allahu Akbar. Ìlọrin lòun fẹ́ sùn ìtẹ́ ní kẹsì lọ́sìn wọn sí ó nílé tọ́jọjú ó láwọn alẹ̀ yá àwọn lónílẹ̀ yìí olóníkíní ìtẹ́ mùsùlùmí kí wọ́n sìn wọn sí wọ́n má gbé wọn lọ òjòkú nílùú àwọn tí wọ́n sì má sìn wọn síbi ilé kankan òun sùn láàrin àwọn mùsùlùmí lòun fẹ́ sùn ẹ̀dàkùn mo fi ní táwọn àfáà wa bá ṣe wá sí fún wa wọ́n rán wa létí Ọlọ́run tí ó jẹ́ ká fúyé ayé tí ó jẹ́ yóò jìnà sí rọ́ tí ó jẹ́ yóò jìnà sábò sí tẹ́yìn ó fi mọ̀ wípé kí ni fìtínà tá ń gbà ká ní sí ààrẹ tí máa ṣèyàn ààrẹ òun náà ló ṣe mùsùlùmí àbí ló ṣe tálíkà tí tálíkà máa gbó sí tígbà alhamdulillah ara mi wá yá wọ́n gbowó àrà fún tálíkà míì lérí kó lè bá gbádùn wọ́n sì gbáyọ̀ gbádùn àwọn ni àkódà owó láàrí ayé sì máa dáwó fún àwọn ilé yíò ìṣòwò láàrí owó ń bẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ọgbà owó ń bẹ̀ẹ́lẹ̀ ọlọ́run lóhun ọgbà owó kọ́ àmọ́ tó ṣe pàtàkì nínú ayé tí gbogbo àlàjọ́ ń sọ pé àfọwọ́bà fílẹ̀ láyé yé sí táwà mọ́yá ajẹ́pà nǹkan wí láwọn lásán ni
gbogbo kìràkìtà tí kálukú wá ń ṣe èyí tí ń já sí pé wọ́n gbà ọ́ síṣẹ́ ó bàjẹ́ lọ́dọ̀ ẹnìkíní wọ́n gbà ọ́ sí kíndé epo ó bàjẹ́ ń bẹ̀ wọ́n gbà ọ́ sí supamákẹ́ẹ̀tì ó bàjẹ́ ń bẹ̀ tí kálukú wá rí bá kí là rí bá bọ̀ bẹ̀ ní sí kí ni kálukú rí bá bọ̀ bẹ̀ ń sọ fáwọn kan ní jẹ́ òní wípé èyí ti ṣe tí gbogbo àwọn tí ń te epo tí wọ́n kọ́ sí ilé epo kan tí kálukú máa sáré bẹ̀ pé wọ́n yẹn yàn jẹ ń bẹ̀ wọ́n yẹn yàn jẹ ń bẹ̀ tí gbogbo ilé epo wájú níyàn jẹ tí mùsùlùmí tó sì jẹ́ pé mùsùlùmí ló ní wọ́n èyí tí wọ́n wá ń pè késo níyàn jẹ́ àbẹ́bá tí wọ́n àwọn ọ̀fíṣẹ́ wọn gbọ́dọ̀ yẹn jẹ́ àwọn gbọ́dọ̀ yí mítà wọn kí ṣe tí gbogbo ilé epo ọkọ̀ ìsìtàn kọrú bẹ́ẹ̀ ńgbà kan tí ńgbà tá àbáàlá gíná òjò ń pọ́ lẹ́rìn ni ńgbà kan ní nǹkan tí ẹ̀kọ́ yí padà díẹ̀ níyàn bá ti ní ogun tó bá pọ̀ tí sòkòtò rẹ̀ bá lòkè àwọn èèyàn tó nígbàgbọ́ kódà wọ́n ń gbé ta sí fún wọn pé àfáà lélẹ́yìí kò ní purọ́ wọn ò ti gbé fún wọn mọ́ bà àfáà kò tí tẹ́bà àwọn kẹ́mìsì kan bẹ tó rí bẹ̀ ńgbà kan ọ̀rán tí ni ẹ̀kà àwọn kìnnìlẹ̀ ìwọ̀n ní tafíkì àwọn èèyàn ti lọ bẹ̀ wọn kò á ti jàpọ̀ á ti padà jàpọ̀ á ti padà jàpọ̀ á ti jàpọ̀ bóò ní gbogbo ẹ̀sẹ̀ wa àwùjọ mùsùlùmí ẹ̀rí gbogbo kìràkìtà tí kálukú wá ń sì ń sáyé náà tó ń ti bẹ́ẹ̀ kò tó wá jẹjẹgbẹ́ wa lọ́fà gbogbo àyàbò síhun náà kò tó àtórí ẹ̀ jẹgbẹ́ lọ ò ní jẹgbẹ́ rẹ lọ náà tó ń ti bó ti jẹgbẹ́ adága má dáhùn àfà lóhùn àti wáyé lọ gbà bẹ́ẹ̀ gbogbo gbàbẹ́ ọ̀hún náà àfà kódà kọ̀ kájíjẹ bìnrin létẹ́ yìí ó fi wá dára ẹni tó bá mi bá fẹ́ dára fún ni wọ́n ń dá fún gbogbo ní kìràkìtà síbi náà nìdàmú tí ma bá wa táàmì mẹ́yàn bá rọkọ̀ táàmì pẹ́sẹ́ kí ní ṣe láti fojú wò gáà báà náà ṣe wàhálà yìí láàjá bí ọkọ̀ láti jọ ajẹ́pẹ́ nítọ́lọ̀ fẹ́ dára fún ní dá fún Senator Dr. Abdur-Razzaq Adébáyọ̀ Ibrahim ọlọ́run mùsàbà kẹ́ ọlọ́run bá gẹ́ ọlọ́run máa ṣàánú ẹ̀ àyàfà àgbà àyàlájẹ́ àgbàláwà yìí dákun ọlọ́run wọlá yèyí wọlá àlùbáríkà yèyí dákun ọlọ́run bá kẹ́ bá ṣàánú ní iye wa bá ti pọ̀ tó yìí oorun àkọ́sùn rẹ̀ lónìí ní sàárè ọlọ́run dákun jọ jẹ́kẹ́ fún ọlọ́run jọ jẹ́gẹ̀ fún ọlọ́run jọ jẹ́ àánú fún bismillah qul huwallah bismillah rahman ṣebí láwọn ti dé náà ní general orí rẹ̀ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين تتودا آمين 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 يا الله ẹni gbogbo akáfẹ́ Ramadan àtàgàtán Adabysittu-Shawwal tí bàbá pè wá sí pé a wá sí rírì yìí ẹjẹ́ a fi kọ́ lórí pé kò change fa ọ̀yẹ́ kí ẹ̀ change tí ìyàwó rẹ̀ bá purọ́ fún yóò dùn ọ́ ìwọ náà ló sì ń purọ́ yìí ọ̀ràn máa ń ṣe ọmọ purọ́ epo ni ò tó kí nínú dátà mẹ́rin rà sólé epo ẹ̀yà ń tẹ̀lé ọdí bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ilé lẹ́ta fún 35 láta fún ṣe 4,000 kí mo kó fún ọ ó lè níwọ́ mẹ́ a bínú pọ́ ma wá purọ́ fún wa bàbá ń ṣe ń purọ́ bàbá náà irọ́ tó ń wọ́ tó ń jà fún wọn mọ́ purọ́ fún ọ wọ́n náà ṣe ń purọ́ fún yẹn tani ọ̀wà ń tọ̀ bí ẹnìkan wọ̀ bá lè mú ọ náà kọ́ lọ́hùn mú ọ pẹ́lú ẹlòmí wọ́n bá jáde ilé àna rẹ̀ lé ìyàwó ẹ̀ jáde nítorí pé ń purọ́ ìwọ náà sì ní sẹ́ríkí ni ọ́ sẹ́ríkí wo ni rọ́ ni sẹ́ríkí rọ́ ni ẹ̀rẹ́kọ̀ ẹ̀bá yóò bọ́ ànábì Muhammad ẹ̀tún yóò bá ànábì lẹ́ẹ̀kan sí òtí tó dúwà ní bọ́bá rí bẹ́ẹ̀ mọ́lá Yusufu sakatina ani shakiwa aya an fẹ́ni tó bá máa yẹ gbogbo ojú ayé pátá wallahi lọ́dún fẹ́ni tó bá máa yẹ gbogbo ojú ayé pátá l'opportunity fẹ́ni tó bá máa yẹ ọdún méjì ọ̀gbọ́n jíma tó bẹ̀rẹ̀ ọdún ni jíma tó parí Ramadana ọdún ni òní tí ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tò ní yìí ọdẹ̀ mí kírú òní tó tún wáyé
ọlọ́run lónìí tí bàbá ní kémi náà wá sọ̀rọ̀ ọlọ́run kí wá ṣe wá sí yìí mo gbà pé ọjọ́ òní bí ọba tún wáyé ọdẹ mi lè mú kí ìtàdí dákun ọlọ́run àyájọ́ ọdún tọdún ní táàbà tún máa jókòó níjókòó níwájú bàbá ní Adabysittu-Shawwal tẹ̀mí báyìí tán gbà kọ́dọ̀ di 4 lónìí kọ́dọ̀ di 5 lónìí ọlọ́run dákun yóò ti yí padà sí dáadáa fún mi yóò ti dáa fún mi ọlọ́run wọ́n fàánù rẹ̀ bẹ̀ yóò ti dáa fún mi yóò ti rọrùn fún mi jù báyìí lọ jẹ́ máa mówó ní owó kí n máa dára nínú ara lọ́run dákun gbà tí wọ́n bẹ dídé wò yí báyìí ẹ̀mí dákun ọlọ́run orí tí ọ̀tá lẹ́nu dẹ̀ tọ́ọ̀dá fi yẹnu dẹnu dẹ̀ kalẹ̀ tí ò ní lè pàdé ọlọ́run dákun mọ́sà ṣe fún fàánù rẹ̀ bí ọlọ́run fọláyé àlùbáríkà yìí mi bí ọ́ dákun ọlọ́run ayé ibi tí mo wà lónìí tí ń dúpẹ́ sí ibi tí mo wà lónìí tí ń dúpẹ́ sí ọlọ́run lẹ́ẹ̀mejì tó dúpẹ́ jù báyìí lọ ọlọ́run jẹ́ ń lékún sí lóore jẹ́ ń lékún sí lóore jẹ́ ń lékún sí lóore Mala Yusufu ẹlẹ́mi àní mo fi ọdún nìyí à ń tẹ̀lé ẹ̀rí gbogbo jẹ́mọ̀ tún tẹ̀lé bàbá lọ ilé àfáàgbà ọlọ́ ayé àlùbáríkà àfáàgbà lọ́la ìlú ayé nì náà Robert ọ̀la òun náà ọdún tún lòun náà torí bàbá tún lọ bẹ́ẹ̀ ó tún dẹ̀ mí ọlọ́run o dákun jẹ́ mi ò sojú mi pẹ̀lú àlàáfíà pẹ̀lú àsìkí pẹ̀lú gbígbé àdúrà kí n lékún lóore ọlọ́run wọ́n lá pé n ò lówó lọ́wọ́ ni o àmọ́ mo fi 20,000 sówó àdúrà